àgbẹ̀kó lọ alọ́sù àṣẹ ní Dangote cement many things lójú ti rí so ìgbà yẹn a máa ń ru cement ni so many things kò ń sọ̀rọ̀ ká bù nítorí ti rí lámọ̀ sọ a máa ń ru cement ní Dangote cement a máa ń ru dáadáa so àwa méjì la máa ru ní 100 bag a máa ru 450 a dẹ̀ máa gba 335. àmọ́ tẹ́mi lè gbà wọ́n ni wípé ní tí ó bá fẹsẹ̀ kọ́ kí wọ́n lọ kọ́ṣẹ́ báyìí torí iṣẹ́ kíkọ́ ó lérè gan-an ìgbà tí àwọn tó ń ṣe yahoo yẹn ìgbà tí gbogbo nǹkan tí wọ́n gbójúlé tí ó bá lọlẹ̀ báyìí iṣẹ́ ọwọ́ ló máa kù. torí wà rẹ lómìn tó jẹ́ wípé ẹlòmíì gan tó jára àtà máa admire aṣọ yẹn lára ẹ̀ tó àdẹ́tún kọ́ńdẹ́mẹ̀ iṣẹ́ tẹ́ ẹ ti ṣe wàhálà lé lórí tẹ́ ẹ ṣe náìtì gan fún ìgbò bá dé ní òní kan bò kún ṣe bí mo ṣe fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣapẹ́ bò kún ṣe so oríṣiríṣi ẹlòmíì ìdẹ̀lélẹ̀ yìí ó lè gbáṣọ wá nírú àná tádé expect kó ń gbà níjọ́ kejì. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tá a rí gbà lónìí nígbà táwa tiẹ̀ ń kọ́ṣẹ́ ìgbà náà le púpọ̀ débi wípé a fọṣọ a fọṣọ ọ̀gá a fọṣọ ìyá ọ̀gá a fọ gbogbo ẹ̀ mọ́ra wọn ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ mímọ́ Ọlọ́run fún adọ́fẹ́ láti lè kọ́ṣẹ́ náà nígbà náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àmọ̀ràn tí mo ní náà ni wípé ẹni tí ó bá ṣiṣẹ́ ebi ò lè pa ẹni tí ó bá ṣiṣẹ́ yóò jalè yóò ṣèyẹkúṣe yóò rìnrìn kùnrin Ọlọ́run jẹ́ àfiṣẹ́ wa jẹun á fi jẹ́ èèyàn. àmín. Ojúwòye lẹ́tọ̀ ètò lójúwòye. Ojúwòye ètò tó fún ni nímọ̀ mọ̀rọ̀ bàtà gbogbo. Ẹ jẹ́ ká gbé yẹ̀wò ọ̀rọ̀ orílẹ̀-èdè wa kí ni Ojúwòye tirẹ̀ o. Ojúwòye lẹ́tọ̀ ètò lójúwòye. tó ẹ̀yin èèyàn wa nílé tẹ̀ ń wò wá ẹ káàbọ̀ sórí ètò wa Ojúwòye níkànnì Jígí Alára pẹ̀lú ìmọ̀ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hassan táyé mọ̀ sí Ojútólé èmi nìkan kọ́ mo kọ́ wọ̀ọ́rìn lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ lórí ètò yín ètò wa Ojúwòye èmi pẹ̀lú Saliu Bakare àti Taniu Habib táyé mọ̀ sí Alaka ó náà lájọ mọ́ kọ́ wọ̀ọ́rìn lórí ètò yín ètò wa Ojúwòye fún ti tòní bẹ́ẹ̀ bá wo ẹ̀gbẹ́ mi àlejò kan wà lẹ́gbẹ̀ẹ́ mi lónìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ ọwọ́ náà ni a fẹ́ ṣe lónìí náà la fẹ́ pẹ̀ kẹ́lù lórí ètò yín ètò wa Ojúwòye lónìí pẹ̀lú Olódùmarè a ti wà ní ibi tó ṣe pàtàkì lónìí wọ́n sọ pé ẹni inú pọ̀ wà lásì gbọ̀kan àkì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ẹlẹ́jọ́ wa pàtàkì bá ọlọ́run fún àlẹ́ tó ń wò wá. orúkọ mi ni Ọláìyá furniture tí mo sì wà ní Òkè Adó ní Màtàlá. Ọláìyá furniture náà lẹ́sìn gbọ́ lẹ́nu wọn Ọláìyá furniture náà ni a wà lónìí ibi tó ti mọ̀ ṣe kí ni tó ti ń ṣe àwọn tá a mọ̀ sí àwọn ẹ̀ṣọ́ inú ilé tá a mọ̀ sí àga ni o bẹ́ẹ̀dì ni o wardrobe lẹ́fẹ́ ṣe ni o àbí àwọn nǹkan tó ṣe pàtàkì nínú ilé tẹ́fẹ́ tó sàmọ́ fi igi ṣe sínú ilé ẹ fẹ́ kan ṣẹ́ẹ̀fù kan ẹ fẹ́ design ibì kan nínú ilé yín òun náà ni wọ́n lẹ́sìn gbọ́ lẹ́nu Ọláìyá furniture náà ni ibẹ̀ la wà lónìí ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ọláìyá fẹ́ jẹ́ ká tẹ̀síwájú báyìí pé Ọláìyá furniture sì dárúkọ yín fún àwọn ará tó ń wá ó tó bí ọdún mélòó tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ furniture tẹ́ ń ṣe tá a mọ̀ sí iṣẹ́ káfíńgì dára tó wù wá. Tabaniawo ó ti ń lọ bí 14 years tá a ti gbòmìnira tá a ti di ọ̀gá ara wa. ọdún 14 báyìí tẹ́ ti di ọ̀gá ara yín lẹ́nu iṣẹ́ yìí ẹ ṣé púpọ̀ tí ojú dẹ̀ ti rí. ká tó débẹ̀ náà mò ń bọ̀ èèyàn lè tẹ̀ ń wò wá orí ìtòyìn tó wa Ojúwòye náà lẹ́wà tẹ̀ tí ń wò wá lọ́dọ̀ Ọláìyá furniture la wà lónìí níbi tá a fẹ́ pẹ̀kẹ́ lóhun tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ ọwọ́ kíkọ́ ẹja lókè lọ́nà mò ń bọ̀. Ojúwòye lẹ́tọ̀ ètò lójúwòye. padà sórí ìtẹ̀yìn tiwa Ojúwòye níkànnì Jígí Alára náà làwọn àtẹ̀tí ń wò àtẹ̀tí ń gbọ́ wa kitikiti ọ̀dọ̀ Ọláìyá furniture náà làwọn àtẹ̀tí ń pẹ̀kẹ́ lóhun tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ ọwọ́ kíkọ́ àti mímọ̀ Ọláìyá
ẹ bá wa sọ kí ni ìrírí yín lẹ́nu iṣẹ́ fọ́níṣọ̀ tẹ́ ń ṣe yìí, kí ni ìrírí yín lẹ́nu iṣẹ́ yìí? ìrírí tí mo rí ń bẹ̀ ni pé ìgbà tí wọ́n fi wá sẹ́nu iṣẹ́ ojú rí o, ojú rí gan, ojú rí torí pé tá a bá wò ń gbà ẹ iṣẹ́ igi là ń ṣe ń gbà ẹ iṣẹ́ igi là ń kọ́. Wọ́n ń pe ibì kan ní Òkìkí Adé, ibẹ̀ la ti ń kọ́ṣẹ́. Ibì kan wá wà ní oríta pé ní Ọmọwùmí, ibẹ̀ la ti lọ́ máa ń rugi wá sí Òkìkí Adé yẹn. So nǹkan tí mo kàn rí níjọ́ yẹn ni pé àwa ń rugi yẹn bọ̀, bá a ṣe ń bọ̀ igi yẹn ṣáá fẹ̀yìn ti mọ́tò Prado ń gbà ẹ. So ṣé Prado ni àbí Pathfinder ń gbà ẹ, mọ́tò yẹn mi ìlera rántí mọ́ ń gbà ẹ tó lọ́jọ́ yẹn ti pẹ́. So bàbá olóyè wa fẹ́ bọ́lẹ̀ pé kí ló ṣe wọ bọ̀bọ̀ nǹkan kan kíní kan just so good. Ẹnìkan dẹ̀ wà ní express ń gbà ẹ, wọ́n mọ̀ pé ní mo ti gbàgbé ọkọ̀ ọ̀gá yẹn ló wá ní ọmọ ṣẹ́hun lẹ́ni ẹni yẹn ló ṣáá yọ mí gbà yẹn kankan. So many things lójú ti rí ṣe oristan lójú ti rí nínú iṣẹ́ tá à ń ṣe yìí lójú ti rí gan bọ̀ kò sí ní tá a fẹ́ ṣe torí pé ẹni tó bá forí tì í ó la máa gbàlà ẹni tí ó jẹ inú àpáta ni kò ní wu ẹnu àáké torí pé bóni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ o kì í sí dùndùndùn kó máa dùn lọ torí pé Ọlọ́run tó dá dídùn ló dá kíkan o èèyàn máa ń ní faradà gbogbo tó bá fẹ́ ṣe láyé ni kó lè débi tó ń lọ. Tí má bèrè báyìí pé nígbà tẹ́ ń kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn àdójúkọ wọlé dojúkọ lọ́dọ̀ ọ̀gá yín nígbà tẹ́ ń kọ́ṣẹ́ lọ́wọ́. àdójúkọ tí mo rí ni pé tí a bá ń ṣiṣẹ́ kan báyìí tí a bá sọ fọ́gà pé ọ̀gá a fẹ́ lọ jẹun gbà yẹn o ògo sọ fún wa pé tá a bá ṣiṣẹ́ yẹn tán dandan débi pé ìtìdẹ̀ ń ṣe wá yẹn bọ̀ torí pé a fẹ́ kọ́ kínní yẹn a fẹ́ mọ̀ a pé bí yẹn mọ́nú táìmù yẹn a yanjú iṣẹ́ yẹn tán kó tó di pa lọ jẹun bọ̀ táìmù tá a tún bá fẹ́ lọ jẹun a gbọ́dọ̀ ro oúnjẹ wá sí ṣọ́ọ̀bù orí ìnàró la ti gbọ́dọ̀ jẹun yẹn torí pé a máa ṣiṣẹ́ a máa jẹun ni a lè jẹun yẹn láṣẹ pé ẹ wá lọ jẹ bọ́tíkọ́ náà ń jẹun lójú ọ̀gá tiwa ara ọ̀gá tiwa ò kọ́ àwọn abẹ́ yẹn so ojú ti rí tó pọ̀ gan so and then nǹkan tí mo dẹ̀ tún rí sọ lórí ìgbà tá à ń kọ́ṣẹ́ ni pé ìgbà tí àwa ń kọ́ṣẹ́ wọn kì í fà wá lówó ọkọ̀ tá a bá fẹ́ ṣe nǹkan láti ọ̀dọ̀ wa sí Ṣàngó ẹsẹ̀ la máa rìn lọ sí ọ̀rẹ́ méjì láyé ìgbà náà nígbà náà torí pé tá a bá fẹ́ ṣe anything àti ru skeleton àgárí láti Ṣàngó dé ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn so ẹ mọ̀ kò ẹni tí ó bá fẹ́ jẹ́yàn láyé so yóò fara da gbogbo nǹkan tó bá ti wà láyé náà ni so ní tí mo tún rí láàrin yẹn náà nìyẹn. ẹ ṣeun púpọ̀ Ọláìyá furniture ọ̀dọ̀ Ọláìyá furniture náà làwọn àtẹ̀tí ń gbọ́ àtẹ̀tí ń wà kìtìkìtì lórí igun mẹ́rin àgbáyé lórí ìtòyìn tó wa Òjíwòye náà ni a wà báyìí. Ẹ jẹ́ kí n tó tàkó tó béèrè báyìí pé Ọláìyá furniture pẹ̀lú bí nǹkan ṣe rí lásìkò yìí àwọn iṣẹ́ igi àwọn èèyàn ṣe ń gbà kan fi igi kan bẹ́ẹ̀dì pọ́n ní ìsìn wọn ti ń lo àwọn kankan míì náà tó tún jẹ́ yàtọ̀ sí igi láti fi àwọn kankan ní bóyá formica náà ń pè ní tó tún yàtọ̀ tó tún múṣẹ́ bó lẹ́yìn náà bó lẹ́ ṣe upgrade iṣẹ́ yín bó lẹ́ ṣe upgrade iṣẹ́ yín. Ìgbà tí mo ṣe freedom tán torí pé iṣẹ́ igi ni mo fi kọ́ṣẹ́ mi ò fi iṣẹ́ bọ́ọ̀dù torí bọ́ọ̀dù náà máa ń pè náà ń pè ní MBF so torí pé ó póríṣi mẹ́rin ó póríṣi márùn ó lórúkọ à ń pè kan ní high gloss à ń pè kan ní red rose à ń pè kan ní block à ń pè kan ní SGF à ń pè kan ní MBF so ìgbà tí mo kọ́ṣẹ́ yẹn iṣẹ́ igi ni mo kọ́ mi ò mọ nǹkan kan nípa MDF but èmi tí mo fi 6 years kọ́ṣẹ́ so mo kàn rọ́gà kan so ọ̀gá mi lẹ́ni yẹn so àwọn náà wọ́n á mú mi sọ́dọ̀ tí mò ń gba owó bíi joyman so àti ibẹ̀ ni mo ti ń fi òye gbéṣẹ́ mi so gbàtẹ́mi náà ti jọ́gàṣẹ́ so kò ń ṣe pé mo lọ kọ́ so mi lọ kọ́ ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ ni mo ti fi ọgbọ́n orí tí a bá ti fẹ́ ṣe nǹkan èmi náà ti calculate ọpọlọ mi pé bó ṣe máa lọ lélẹ̀ so ńgbà tí mi kì í ṣe ọmọ àná 6 years mo dẹ̀ fi kọ́ so kéèyàn tó lè fi 6 years kọ́ṣẹ́ ṣe àgbẹ̀ náà dé sí àwọn ọmọ sẹ́sìn àwọn kọ́ṣẹ́ 2 years wọ́n ti dọ̀gá sẹ́ni yẹn tí wọ́n dẹ̀ mọ̀ pé àwọn ò tí ì di nǹkan kan ọjọ́ ọ̀la wọn fi ń ṣeré. Bàbá ní káwọ́ sígbà tẹ gbàyọ̀ǹda
bẹ́ẹ̀ sì gbàǹda tán pàá báyìí náà lẹ́yìn náà bẹ̀rẹ̀ ní gbogbo táwọn ń wò lónìí báyìí. ṣé bẹ́ẹ̀ níjọ́ tẹgbà náà lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹ̀ sí ẹ̀ àwọn òbí yín pẹ̀lú náà lọ́wọ́ òbí yín lẹ́sẹ̀ ìbẹ̀rẹ̀ gbọ̀ngàn bẹ̀rẹ̀ sí ní dùn fún yín bá náà. Irọ́ o olóòtú kò rí bẹ́ẹ̀ o kì í ṣe bó ṣe rí nù o nítọ́jú ti rí ẹnu ò lè ròyìn torí tá a bá ní àmọ́ ròyìn àmọ́ parọ́ mọ́ ọ̀rọ̀ tá a ti máa sọ yọ̀fẹ̀ mọ́ múrọ́ wá ojú ti rí torí gbà tá a ṣe tán tá a kọ́ṣẹ́ tán mo kàn wò pé táìmù kan a struggle lọlẹ̀ Ìgbò sorry àgbà shop kan sí bíbáyìí after bíbáyìí ká tó débi tá a wáyé ìgbà tíṣẹ́ ṣe fi à ń gbà yẹn àgbẹ̀kó lọ alọ́ọ̀sù àṣẹ ní Dangote cement many things lójú ti rí so ìgbà yẹn a máa ń ru cement ni so many things kò ń sọ̀rọ̀ ká bù nítorí ti rí lámọ̀ sọ a máa ń ru cement ní Dangote cement a máa ń ru dáadáa so àwa méjìlá máa ru 900 bag a máa ru 450 a dẹ̀ máa gba 335 tó wo ṣẹ́ngbà yẹn so kí mo fẹ́ fà ni pé ojú ti rí after àgbàtà kúrò ń bẹ́ẹ̀ tá a ṣe àlọ́lẹ̀ Ìgbò àlọ́ sí Bayelsa Port Harcourt Benin Imo State lórí iṣẹ́ furniture yìí náà ni nígbà yẹn a lọ sí Bayelsa State ní PGP road mo wà nígbà yẹn ní road Jonathan gbà yẹn ní Jonathan wà president nígbà yẹn so ojú ti rí gbà yẹn la wá padà sí Port Harcourt gbà tá a wá kó Port Harcourt la wá padà sí Ughelli orí omi la máa gbàdé Ughelli 2 hours journey lórí omi yẹn nìkan 2 hours journey so àwọn tájọ lọ sẹ́bẹ̀ ń gbà yẹn most of àwọn míì àpàdé tẹ́ńjìníà kó ló ń gbà yẹn so ẹni tó bá ti bọ́ sínú omi nílèlì ni tọ́rọ́dọ̀ àwọn òyìnbó ni nílèlì ló máa ń pè wọ́n kàn lè fowó ránṣẹ́ sáwọn èèyàn so àdẹ̀dúpẹ́ fọlọ́n pé ibi tá a lọ lílọ táwa lọ àlọ́ yìí la lọ so at the end of the day ìgbà tá a tún padà dé náà mo ṣe padà sí Imo State ni ẹ àti Imo State ni mo ti fẹsẹ̀ gún nail tó yọ jáde lódì kejì ní tó gbé mi wá sí Ìbàdàn padà ni ẹ ṣọ ẹ rí pé ojú ti rí ẹ fẹsẹ̀ gún èso ó jáde lódì kejì nígbà yẹn so n táwọn engineer yẹn fi ní kí n máa bọ̀ nílé ńgbà yẹn nìyẹn pé kí n wá mójútó ẹsẹ̀ mi kí n lọ tọ́jú ara mi ṣùgbọ́n tó dẹ̀ jiná tán. ẹ tún padà. no àyìn padà but àwọn tá a jọ wà ń bẹ̀ lónìí báyìí wọ́n ti kọ́lé bẹ̀ wọ́n ti níyàwó bẹ̀ wọ́n ti lọ́mọ ń bẹ̀ báyìí tó àwọn ò wá sí bíbáyìí mọ́ so èmi náà dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ibi ìbàyìí tèmi náà wà mo ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé ntí tọ́lọ́mọba ti ń fi àlùbáríkà ṣiṣẹ́ dà kó máa dúpẹ́ ni kó máa ṣe alihamudulilayi but ojú ti rí lẹ́nu iṣẹ́ gan. ẹ ṣeun púpọ̀ Ọláìyá furniture náà ni a ti ń gbà lájẹ lórí ètò yìí tiwa Ojú Ìwòye ẹja lókè lọ́nà mò ń bọ̀. Ojú Ìwòye lẹ́tọ̀ ètò lójú Ìwòye. ẹ káàbọ̀ padà sórí ètò ètò wa Ojú Ìwòye nìkànnì Jígí Alára náà lè wà tẹ́tí ń pè wá pẹ̀lú Ọláìyá furniture náà ni à ń gbà lálejò lónìí ẹ jẹ́ ká tún máa tàkùn tó béèrè báyìí pé Ọláìyá furniture ẹ jẹ́ jẹ́ ká béèrè báyìí pé bí nǹkan ṣe rí lásìkò yìí pẹ̀lú àwọn irinṣẹ́ tẹ̀ ń lò àtàwọn nǹkan tẹ̀yìn náà tẹ̀ fi ń produce àwọn àga ṣé oríṣiríṣi àwọn tẹ̀ ń ṣe bó ló ṣe rí ṣé ọ̀wọ́n gbogbo bí nǹkan ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà ṣé kò wá fẹ́ ti iṣẹ́ tẹ̀yìn náà ṣe púpọ̀ jù. olóòtú tá a bá ní ká wo ọ̀rọ̀ yìí ó affect torí pé iṣẹ́ ṣe ní tẹ́lẹ̀ tó lè láti pé tá a bá ní àwò ní 5 years ago sẹ́yìn so àwọn nǹkan tá à ń rà yìí ó ń bá low price wọlé ọ̀tá bá ní àwò òye sìn nàìjíríà àsìkò tá a wà yìí high price ló ń bá wọlé ebi pé ọpọlọ ọgbọ́n pé ọ̀gá ni mí láti bá àwọn kọ́sọ́mà ta kọ́sọ́mà mi ò lè sọ̀rọ̀ sí ẹ̀fọ́ ṣe mẹ́jà ẹ̀ á dàbí kéèyàn má dà kéèyàn fẹ́ bẹ lórí bọ́ọ̀tì èèyàn á torí pé ẹlòmíì ó fẹ́ ra nǹkan ó fẹ́ wo ìsọ̀rọ̀ sí ọ̀gá gẹ́gẹ́ pé ṣé èèyàn ni ṣó wà ìlà ìbùsà ṣé ó wà educated sá ṣó mo bá ṣe máa ń accuse èèyàn ṣó mo bá ṣe máa ń bá èèyàn sọ̀rọ̀ but nínú wà torí wà là ń jẹ lẹ́nu iṣẹ́ wa ìwà là ń jẹ o torí pé ta bá ní ká wò nǹkan wọn èyí dẹ̀ le gan bàbá àdá kan náà ní pé ọlọ́mọ àjẹ kò dúró wa so nǹkan wọn gan nǹkan wọn tó ló tún ta ẹ̀sìn.
bàbá òwúrì àríwá àgàtà tó kò lè báyìí sí ẹ̀yin ọ̀dọ́ yìí náà lẹ ti ṣàgàtà tó kù lórí. ẹ̀yin gangan lẹ ṣe kìí ṣe èmi ẹ sọ pé ẹ̀yin gangan lẹ ṣe. ẹ ṣe wọn lóò tí kí wọ́n bèrè báyìí pé pẹ̀lú bí nǹkan ṣe rí lásìkò yìí àti bóyá èdè wa ṣe rí olóòtú ǹjẹ́ àwọn ọmọ ń bọ́ sílẹ̀. olóòtú jẹ́rìí ọ̀rọ̀ tẹ́ gbé síwájú nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ ti ń gbé síwájú látàárọ̀ ọ̀rọ̀ yìí ló wúwo jù. ìdí tí mo fi lọ wúwo ni pé àkọ́kọ́ náà àwọn ohun ò fẹ́ kọ́ṣẹ́ mọ́. tábà ní ká wọ ẹ́ rí i pé bí i 2001 bí i 2002 ẹ gbé àwọn yahoo wà bọ̀ àwọn yahoo tó wà yẹn àwọn yahoo bí àgbà wo ni kò tí sá ẹ mọ̀ pé àwọn ọ̀dọ́ ló ń ṣe yahoo sí àwọn àgbà ló ń ṣe yahoo gbà yẹn so yahoo yẹn dẹ̀ ni kò káàsì bíi ti sìn so àwọn ọmọ yẹn tó bá ti wá rí tó bá ti ń gba bíi $1 $2 wọ́n ti rówó lójú ara wọn nìyẹn so ó jẹ́ kí bá tí nǹkan bá ti ṣe nu wọn nínú àwọn bá gbé wọn yẹ àwọn ìlú kọ́ṣẹ́ ilé ìkọ́ṣẹ́ ilé ìkọ́ṣẹ́ bá tí kan bá ń ṣe tó gbowó aṣọ fún kejì ẹ̀gbà ọ̀gbẹ́ni lónìí mo mọ̀ gba $1 mọ̀ jù ọ̀gbẹ́ni sẹ́yìn ó sì kọ́ṣẹ́ ẹ̀ mọ́ ọ̀gbẹ́ni sẹ́yìn ò jáwó torí pé ṣé dábàdíkàwò náà lóòótọ́ bí ọ̀rọ̀ láìfù ṣùgbẹ́sẹ̀ bí ṣe ń lọ pẹ̀lú bí kìíní ṣe wà dábàdíkàwò ká fojú òye wo nínú èèyàn ò ní fẹ́ kọ́ṣẹ́ torí pé owó yahoo dùn ná ẹgẹ́ tí wọ́n lójú tábà tó wá ní ká fòye àgbà wo iṣẹ́ ọwọ́ lọ́la yahoo lọ́la ìtí kan ní yahoo ìtí ẹ̀kan ní iṣẹ́ ọwọ́ ṣẹ́ni téèyàn bá jìyà fún ní máa ń pẹ́ lọ́wọ́ ẹni níta bá jìyà fún ilé pẹ́ lọ́wọ́ rárá ilé pẹ́ lọ́wọ́ èèyàn torí pé iṣẹ́ ọwọ́ dàbí gẹ́gẹ́ bíi pé ókè ní ìsìn náà mo sọ nígbà tí ẹbí mi lè kwẹ́sọ̀ pé ìgbà wo mo fi ṣe kíní kan wọ́n ní 6 years ni mo fi kọ́ṣẹ́ ṣé mi tí mo wéèsì 6 years tí mo fi kọ́ṣẹ́ sórí mi ò ní pé mi orí mi á pé olóòtú rẹ̀ ọ̀nà àdèsí àwọn ọmọ ọ̀fẹ́ kọ́ṣẹ́ mọ́ ṣé àbájẹ́ ni ó kàn fún wọn ni pé iṣẹ́ ọwọ́ ni ò kí ń febi pààyàn yahoo máa ń febi pààyàn iṣẹ́ ọwọ́ náà ó máa ń dá torí pé ọlọ́run tó dá dídùn ló dá kíkọ ọlọ́run dẹ̀ lémi ní ìmọ̀ dúdú wa ọlọ́run dẹ̀ lémi ní ìmọ̀ ọlọ́run dẹ̀ ní jẹ́ tí bá ti mú kíkọ́ wá fún ẹgbà pé mi ní o ọlọ́run dẹ̀ ní jẹ́ tí bá ti mú kíkọ́ wá ẹgbà pé mi ọlọ́run torí jọ́kẹ́ bá ti gbà pé èèyàn náà ni ó sì ń wà. ẹ ṣeun púpọ̀ Ọláìyá fọ́nìṣọ̀ orí tẹ̀lé tó wa ojú ìwòye náà lẹ́wà tẹ̀sí wà ní ìkànnì Jíjí Alára pẹ̀lú ìmọ̀ yín ọ̀rẹ́ yàn Abbas Taiwo Hassan ìmọ̀ sí Ojútólé ẹjọ́ tó lókè lọ́nà kó tó di pé àmọ̀ tó bá tún kàn lórí ètò mú bọ̀. Ojú ìwòye lẹ́tọ̀ ètò lójú ìwòye. Padà látọjúde lọ́hùn ìkànnì Jíjí Alára náà lẹ́wà kú kalẹ̀ akínyín ẹ ń tá ń gbalajú látàrọ náà ni Ọláìyá fọ́nìṣọ̀ ọ̀dọ̀ wọn náà la wà ní báyìí Ọláìyá jẹ́ ká tó padà sórí ètò ọ̀rọ̀ àwọn ọmọọṣẹ́ ọ̀hún àwọn ọmọọṣẹ́ tí ẹ ti sọ púpọ̀ nú ẹ̀ tó fẹ́ béèrè báyìí pé àwọn ọmọọṣẹ́ táwọn ń wò tán ń kọ́ṣẹ́ láyé òde òní ǹjẹ́ àwọn kan sì wà tó sì tún forí tì pé àwọn ò tún kọ́ṣẹ́ yìí láyé òde òní bí. àwọn kan wà àwọn kan ò sì tún wà ṣẹ́rí àwọn kan wà pé wọ́n ń sáré pé wọ́n sáré tí wọ́n jẹ́ lónìí lérè ni wọ́n ń sá wọn ò sáré tọ́lá torí pé tá a bá ní ká wò gbogbo ẹni tó bá kọ́ṣẹ́ tó mọ̀ eré tọ́lá ló sá ṣẹ́rí ẹni tó bá kọ́ṣẹ́ tí ò bá mọ̀ kò sáré tọ́lá ọ̀rọ̀ ẹ̀dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yahoo ni torí tó bá dàrin yọ paná. ntọ́ mọ̀mọ́ ló mọ̀. ntọ́ mọ̀mọ́ ló mọ̀ torí pé iṣẹ́ ọwọ́ tẹ̀dẹ̀ ń wò yìí kò pín ó lọ ni ṣé wàá rí téèyàn bá ti wá kọ níkọ̀ọ́pọ̀ stand kò síbi tí ò lè dé tí ò ti lè prove ẹ̀ pé báwo tó bá gbé nǹkan fún pé for example wọ́n kẹ́ wò pé kitchen yìí picture ẹ̀ lè ṣe kankan fún yàn pé yà kitchen yìí lọ ṣe mo lè bóòdì mbẹ̀ kitchen yìí máa ṣe máa ní boldness pé mo lè ṣe. ẹ jẹ́ ká wò báyìí pé iṣẹ́ ọwọ́ ẹ̀ ǹjọ́ dáa kéèyàn kàwé mọ́ àbí kéèyàn kẹ́kọ̀ọ́ sí ọ lásán kó mọ́ kàwé. Tábà ní àwò lóde ìsìn ayéjọ́ ni kéèyàn kàwé mọ́ ló dáa o téèyàn bá tún kàwé mọ́ pẹ̀lú bí iṣẹ́ ṣe rí ń sìn á gbòòrò dáadáa
torí pé yóò láwọn téèyàn máa bá ṣe ẹ tí ọ̀sán mi sìn tẹ́ mọ̀ pé ọ̀mọ̀wé yàtọ̀ sí ẹni tí ó mọ̀ ṣé àgbà tó bá mọ̀wé sí tó bá gbé nǹkan sílẹ̀ ó máa dàbí ready made ni ṣé ọdún ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn bàbá jẹ́mi ó kàn rọ àwọn ọmọ iṣẹ́ tó ń kọ́ṣẹ́ sí ni pé kán láforítì torí pé ní gbogbo ẹ̀ náà àforítì ni òpin ohun gbogbo torí pé àforítì ni àfáà tèmi lè fún wọn nìyẹn torí pé ẹni tó bá forítì ẹni pé mo sọ́nù rọ̀ mi lágbàlá ṣe understand. ó wá tó bí ọmọ iṣẹ́ mélòó tó ti gba abẹ́ ìsìn náà kọjá táwọn náà ti dọ̀gá ara wọn báyìí. Tàbá ní àwò wọ́n sì ti tó bíi 3 báyìí tí wọ́n ti gba láì mi kọjá. yàtọ̀ sáwọn tẹ́ pé wọ́n wá wọ́n lọ wọ́n kàn sí wọ́n ṣe bá táwọn tí wọ́n kú wọn padà ọmọ sẹ́pẹ̀tẹ̀ ní gòtò mélòó àwọn tí ò wá mọ́ ń kọ́ àwọn tẹ́ gàgà. nígbà tí mo fi lọ́mọ iṣẹ́ tí wọ́n dédé ń gbà yẹn kó tó di pé bí àwọn 3 gbà ọ̀dà ń gbà yẹn at least mo ṣe ń ka bíi 13 bíi 14. gbogbo wọn wá ń kọ́ sí wọn wá mọ́ ni àwọn àbíbò ló ṣe jẹ́ tó. nínú àwọn 14 tí mò ń sọ yẹn nínú wọn ni bíi 3 ti lọ tán ti ṣe tán kò ṣe pé wọ́n lọ wọ́n ṣe tán wọ́n ti ṣe so yes so àwọn yòókù ìmíì lè wálé nì kí kó tún dájọ́ sí láàrin tó bá wálé nì báyìí ó lè lo 3 days nílé wọn ó lè lọ́sẹ̀ kan àtọ̀sẹ̀ kan tún lè padà dé ṣé mọ̀ pé wọ́n lé àkọ́kọ́ náà Yorùbá máa ń pè pé ẹni tó bá fẹ́ jẹ inú àpáta kò ní wẹnu àké tábà sì kù pé ọwọ́ tí ọ̀gá fi máa wọn gbà yẹn àwa fẹ́ẹ́ fi mú wọn kò ní sí kankan tó máa dúró wọn ní kọ rárá tó wọn ní kọ torí pé ọmọọṣẹ́ tẹ fẹ́ fún ni pé òkè lọ pé kinní kan wá ń bẹ tó ń béèrè pé tó pé 200 ni wọ́n ń gbọ́kọ̀ bẹ̀ tí ọmọọṣẹ́ ń sọ fún pé 500 naira ni ṣé ti mọ̀ pé wọ́n fẹ́ kọ́ ni bọ́ nínú pé tọ́gà bá lè ṣègbìyànjú kó lè wọ́n mọ́ má sì ṣàṣeyọrí bàbá tèmi kan gbà fún ọ ni pé gbogbo àwọn tó tara mi kọjá tí wọ́n wà ní kí àmì báyìí kí wọ́n ṣe àṣeyọrí àdúrà tèmi gbà fún wọn. ẹ bá wa gbà wọ́n mọ̀ kó tó di pé àmọ̀yàndá yín lórí ètò yín tó wa Ojú Ìwòye. Ìmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n ni pé kó ń kálukú serious kó mọ ọmọ ẹni tó ń ṣe torí pé àkọ́kọ́ kéèyàn ṣe bíi pé kò lóbì kò níyà torí pé tá a bá wò ẹni tí ò níyà ń gbélé ayé ṣe àgbẹ̀ ẹni tó bá sọ ẹ̀ di pé kò lóbì kò ní kíní kan sìn so nǹkan ẹ̀ ó máa mú simple gan ó máa tètè mọ ibi tó ń lọ ṣe ọdún sáà sìn ókè nísìn ẹni tí wọn ò lè kò lè sáré ẹgẹ́ ti mi sìn ó dàbí ọ̀rọ̀ ọmọ ẹni tí wọn ò lè kò lè sáré ṣẹ́ẹ́rẹ́ ẹni tó máa ń lé ṣẹ́ẹ́rẹ́ ẹ̀rọ lógo ọmọ náà máa ń lé o ẹni tí yóò bá lógo wọn lè dààmú ẹ̀ ó dàbí ọ̀rọ̀ wọn á fi ilẹ̀ ni ẹni tí yóò bá dá láàmú kó dà ó dàbí ọ̀rọ̀ ọmọ ṣẹ́ ni kó tètè ṣe nǹkan tó máa ṣe advice mi ká fún un ni pé kó kálukú ṣe nǹkan tó máa ṣe so ẹni tó bá tún ṣe nǹkan tó bá ṣe ń sìn tó bá pé bá ti jáde school start tó bá rí opportunity ó lè padà sí school tó bá padà sí school tó ti mọṣẹ́ ó lè máa fi jẹ́ ń bẹ̀ náà so nǹkan kan tẹ́mi kan ok irú kọ́sìn mi kan so tailor ló kọ́ ń gbà yẹn so bó ṣe rí opportunity nìyẹn òun ló fi ń jẹ́ travel sí UK ló wà sí so kò sí tí ò lè ṣẹlẹ̀ ibi iṣẹ́ tà ń ṣe opportunity lọ́dọ̀ sí kí n má sí Nàìjíríà mọ̀ so iṣẹ́ mi ló gbé mi débẹ̀ kàn ṣe pé mo kàn ń ṣeré káàkiri mo rìn street tí wọ́n mú mi so kò possible so àfáàjẹ́ mi máa sọ fún gbogbo àwọn ọmọ tó ń kọ́ṣẹ́ ni pé kàn fi ara balẹ̀ kàn dẹ̀ mọ́ wò pé báyà kò dùn lónìí torí pé ntẹ́yàn bá jìyà fún ló máa ń pẹ́ ntẹ́yàn bá jìyà fún kò ní pẹ́ o so kéèyàn ó farabalẹ̀ kó mọ tó ń ṣe dáadáa sọ Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ olótù. ẹ ṣeun púpọ̀ lórí tí wa Ojú Ìwòye náà lè wà báyìí la ọ̀tẹ́ tí ń pẹ̀kẹ́ lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ kíkọ́ pẹ̀lú àwọn ọmọ ìkọ́ṣẹ́ àti ọ̀gá ẹ bá wa dárúkọ yín fún àwọn ará tó ń wà kó tó di pé yá mọ tàtàrí lórí ètò. orúkọ mi ni Ọláìyá furniture inú mi dùn pé mo kọ́ iṣẹ́ furniture lénìí torí pé iṣẹ́ furniture jẹ́jẹ́ kan téèyàn fi lè yangàn téèyàn fi lè wúgàrù téèyàn fi lè dẹmọ téèyàn fi lè dàbí yahoo téèyàn fi lè ju yahoo lọ torí pé iṣẹ́ tí mò ń ṣe yìí ó pàṣẹ yahoo dáadáa wàláì mo fi lé tí wọ́n ti bí mi lé mọ́tàlá mo fi búra wàláì iṣẹ́ alálùbáríkà iṣẹ́ tí mo lè fi lọ́mọ mi lọ́wọ́ ni wàláì. ẹ ṣeun púpọ̀ lẹ́yìn tó yẹ ti wa Ojú Ìwòye náà lọ́wọ́ àtẹ̀tí ń pẹ̀kẹ́ lọ́rọ̀ tó ń ṣe pọ̀ lọ́rọ̀ iṣẹ́ ọwọ́ láti àárọ̀ pẹ̀lú ìmọ̀ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hassan táyà mọ̀ sí Ojútólé Ọláìyá furniture náà lẹ́sí bọ́ lẹ́nu wọn látàárọ̀ ẹ jẹ́ ká tún dókè lọ́nà mò ń bọ̀. Ojú Ìwòye lẹ́tọ̀.
bá mi dárúkọ yẹn fáwọn alẹ́ tó ń wò wá. Orúkọ mi ni Ọ̀nàlápọ̀ Sulaiman. Ọ̀nàlápọ̀ Sulaiman. Bẹ́ẹ̀ni. Ibo ni iṣẹ́ wo ló ń ṣe, iṣẹ́ wo ló ń kọ́? Iṣẹ́ furniture ni tí ọ̀gá mi sì ń jẹ́ Ọláìyá furniture ní Òkè Adú. Ní Ìbàdàn láwà Ní báyìí. Ìbàdàn, Kò ṣe ti máa béèrè rẹ báyìí pé iṣẹ́ furniture yìí ṣe iṣẹ́ tó ń wọ̀n láti kọ́ ni àbí wọ́n mú ọlágídí wá kọ́ṣẹ́? Iṣẹ́ tó wù mí láti kọ́ ni tèmi náà ó sì fi lé ọmọ lọ́wọ́. Agbára Ọlọ́run. Ṣó o kàwé mọ́ iṣẹ́ tó ń kọ́ yìí? Àmọ́ kàwé bọ̀ ìwé SS3 ni kì í ṣe ìwé tí. Tó lọ rẹ náà díẹ̀díẹ̀ náà ni. Ṣé kí n béèrè rẹ báyìí pé ìhàwó ni ọ̀gá yín kọ́ sí lẹ́nu iṣẹ́? Ọ̀gá wa wọ́n dáa gan-an torí àwa náà tún wọ́n fi wọ́n yangà lójú àwọn ọ̀gá mi torí ọ̀gá wa wọ́n máa ń ṣe àwọn nǹkan dáadáa fún wa. Wọ́n mọ ìgbà míì wà pé ọmọọṣẹ́ mi ó lè má lo owó tí ó fi jẹun dání tó bá sì lọ bá ọ̀gá pé ọ̀gá mi nǹkan báyìí kì í ṣe gbogbo ọ̀gá ló sì máa ń ṣe nǹkan báyẹn fún ọmọọṣẹ́ so ọ̀gá wọ́n dẹ̀ fún ní pé ó yá gbà má jẹ́ káwọn ìgbó ẹ mú wọ́n sì rà á fún bẹ́ẹ̀. Ṣé kí n béèrè rẹ báyìí pé lẹ́nu iṣẹ́ tẹ̀ ń kọ́ yìí ṣọ́gà ń fiṣẹ́ hàn yín ẹ̀dẹ̀ ń mọ̀ ó dẹ̀ ń yé yín? Bẹ́ẹ̀ ni wọ́n fiṣẹ́ hàn wá ó dẹ̀ ń yé wa táwọn tó wà lẹ́yìn tiwa náà tí wọ́n sì tún mọ̀ lára tiwa náà. Kò ṣe kí kan béèrè rẹ báyìí pé ó tó bí ọdún mélòó tó ti wà lẹ́nu iṣẹ́ yìí? Inú oṣù kẹrin ọdún tí ń bọ̀ ní ọdún mẹ́ta máa pé tí mo lò níbí báyìí. Ní oṣù kẹrin ọdún tó ń bọ̀ yóò pé ọdún mẹ́ta tó ti wà pẹ̀lú ọ̀gá rẹ̀. Àmọ̀ràn wo ló lè gba àwọn tó jẹ́ pé wọn ò fẹ́ṣẹ́ kọ́ tó ń di àwọn ọ̀dọ́ bí ẹgbẹ́ tó jẹ́ pé ọ̀tọ̀ ní tó ń ṣe káàkiri ìgboro? Àmọ̀ràn tèmi lè gbà wọ́n ni wípé ní tí ó bá fẹ́ṣẹ́ kọ́ kí wọ́n lọ kọ́ṣẹ́ báyìí torí iṣẹ́ kíkọ́ ó lérè gan. Ìgbà tí àwọn tó ń ṣe yahoo yẹn ìgbà tí gbogbo nǹkan tí wọ́n gbójúlé tí ó bá lọlẹ̀ báyìí iṣẹ́ ọwọ́ ló máa kù. Iṣẹ́ ọwọ́ ìgbà tó bá dẹ̀ kú iṣẹ́ ọwọ́ báyìí àwa oníṣẹ́ ọwọ́ la máa jèrè gbogbo nǹkan báyẹn àwọn yẹn wọ́n máa tọrọ owó lọ́wọ́ wa ni pé tíwálé ò fún wa tíwálé fún wa o ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé iṣẹ́ ọwọ́ ló dára tí wàá ní fún wọn ni pé káwọn náà yètè lọ kọ́ṣẹ́ kí táìmù wọn tó waste. kí wọ́n lè bá a di ẹlẹ́gbọ́n àdúgbò ó ṣeun púpọ̀ kí lórúkọ ẹ lẹ́ẹ̀kan sí? Sulaiman lórúkọ mi Ọ̀nàlápọ̀ Sulaiman ọmọọṣẹ́ Ọláìyá furniture. Orúkọ mi ni Adéníyì Mujiu tó kọ̀gá mi sì ń jẹ́ Ọláìyá furniture tí mo wá kọ́ṣẹ́ ní Òkè Adú Ìbàdàn. ṣeun púpọ̀ ó tó bí ọdún mélòó tó ti ń kọ́ iṣẹ́ tuntun lẹ́nu iṣẹ́ yìí? Mi ì tí ì pé ọdún kan ó di September 29 tèmi tó pé ọdún kan ní ibi bí yìí. Ǹjẹ́ o lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé tá a mọ̀ sí secondary school? Bẹ́ẹ̀ni. Lẹ́yìn ìgbà ló ti wá ń kọ́ṣẹ́? Bẹ́ẹ̀ni. bí máa bí ó lè rí báyìí pé ìyàwó ni ọ̀gá yín kọ́ sí lẹ́nu iṣẹ́ tẹ̀ ń kọ́ yìí? Wọ́n kọ ìhà dáadáa sí wa torí ìgbà tí èmi kọ́kọ́ dé mo rò pé ọ̀gá yìí gan wàhálà ẹ̀ ti pọ̀ jù àṣé kì í sì ṣe wàhálà ẹ̀ pọ̀ ó fẹ́ dé ká mọ̀ ni ló dé kó máa ṣe báyẹn sí wa lára nǹkan tó sì ń ṣe fún wa mú náà títí yìí ní ara tèmi náà. Lọ́nà dáadáa. Bẹ́ẹ̀ni. Ó ṣe tí wọ́n bí ó lè báyìí pé ṣé ọ̀gá yín mọ́ fi ṣe hàn yín débi pé inú yín mọ́ dùn láti wà pẹ̀lú ọ̀gá yín gbogbo gbà? Bẹ́ẹ̀ni ọ̀gá wa máa ń fi ṣe hàn wá torí àwọn ẹgbẹ́ tèmi náà wọ́n kọ́ fọ́nìṣọ̀ wọ́n máa sọ nǹkan tọ́gá wọn máa ṣe fún wọn èmi náà sì máa sọ nǹkan tọ́gá tèmi náà máa ṣe fún mi ní dáadáa tó jẹ́ pé tìtọ́gà táwa ó bẹ́tà ju tọ́gá wọn lọ. wọ́n sọ fún wọn pé tí n béèrè lè ráì pé àmọ̀ràn wo ló lè gba àwọn tó jẹ́ gbẹ́ rẹ tí wọn kọ́ṣẹ́ tán rìn káàkiri àdúgbò? Àmọ̀ràn tèmi lè fún wọn ni pé káwọn náà wá kọ́ṣẹ́ tí ọjọ́ tó lọ torí yóò padà máa dùn wọ́n mọ́lẹ́ máa pé wọ́n ní àdàgbà kọ́ṣẹ́ tẹ́ pé kò sì ní bẹ́tà fún wọn tí tọ́jọ́ bá lọ tán. bá mi dárúkọ fún àwọn ayé tó ń wà lẹ́kọ̀ọ́. Orúkọ tèmi ni Adéníyì Mujiu. Ojúwòye lẹ́tọ̀ ètò lójúwòye. padà sórí ìtẹ̀yìn tó wa Ojúwòye nìkan ní Jígí Alára pẹ̀lú ìmọ̀ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hassan táwọn mọ̀ sí Ojútólé pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá a mọ̀ sí iṣẹ́ ọwọ́ náà ni à ń gbéyàwó lórí ètò wa Ojúwòye Ojúwòye yẹn náà fi ń wò lásìkò pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ ọwọ́ àti àwọn ọmọ kọ́ṣẹ́ láyé òde òní. Ǹjẹ́ àwọn ṣẹ̀ṣẹ̀ tó àti kọ́ṣẹ́ bí? A ti wà níbi ọ̀dọ̀ àwọn aránṣọ àwọn afasọdára lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí níbi tí a ti mọ pẹ̀kẹ́ lóhun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà báyìí. Ìyàwó ẹ bá dárúkọ yín fún àlàyé kọ́ mọ̀ pé èmi náà ni mò ń gbẹnu sọ̀rọ̀ látàárọ̀. Orúkọ mi ni Adéyínká Dọlápọ̀ tí gbogbo ayé mọ̀ sí Heritage Fashion World ní Òkè Adú Ìbàdàn. Ní Ìbàdàn láwà sọ́mọ Ìbàdàn ní.
rárá. ẹ ṣe Ìbàdàn àìbá kì í dákọ̀ ọmọ Ìbàdàn níyì ni ẹ jẹ́ kí n bèrè báyìí pé ó tó ìgbà wo tẹ́ ti ń wà lẹ́nu iṣẹ́ aránṣọyà bó lẹ ṣe máa ń pè ṣé aránṣọ náà máa ń pè yín ó tó bí ọdún mélòó tẹ́ ti wà ní ẹnu iṣẹ́ amúnidára yìí. Ó ti tó bí ọdún 5 sí 6. báyìí tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí Bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí wọ́n bèrè báyìí pé àwọn ìrírí wo lẹ ti ní yálà gbà tẹ́ ń kọ́ṣẹ́ lọ́wọ́ àbí gbà tẹ́ di ọ̀gá ara yín lẹ́nu iṣẹ́ yìí. Ìrírí ó pọ̀ díẹ̀ ṣùgbọ́n ó ṣeé ṣe ká má lè mẹ́nuba gbogbo ẹ̀. Èèyàn rí ìrírí láti ọ̀dọ̀ customers, èèyàn dẹ̀ rí ìrírí látọ̀dọ̀ ọmọọṣẹ́ gan. So ó dẹ̀ tún póríṣiríṣi. Tọ̀dọ̀ customer ẹ mọ̀ pé obìnrin ẹni tó bá ń ránṣọ obìnrin ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa ní sùúrù. Ẹni tí ò bá lè ní sùúrù nídìí iṣẹ́ wa yìí nǹkan míì ni torí wà rẹ lòmíì tó jẹ́ wípé ẹlòmíì gan tó jára tá máa admire aṣọ yẹn lára ẹ̀ tó àdẹ́tún kọ́ńdẹ́mẹ̀ iṣẹ́ tẹ́ ẹ ti ṣe wàhálà lé lórí tẹ́ ẹ ṣe náìtì gan fún ìgbò bá dé ní òní kan bò kún ṣe bí mo ṣe fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣapẹ́ kò ń ṣe so oríṣiríṣi ẹlòmíì dẹ̀ lélẹ́yìí ó lè gbàṣọ wá nírú àná tádẹ́ expect kó ń gbà níjọ́ kejì kò ní sọ wípé òun ló ń bẹ́yìn wípé ẹjọ́ ẹjẹ́ ń rí ìgbà tó bá máa di ọjọ́ kejì yẹn ló máa di pásọ di ariwo tẹ́ ẹ bá lè ní kó ní sùúrù díẹ̀ o kẹ́ ẹ fi parí ẹ̀ so abala apá kan ní tìyẹn ọ̀tọ̀ làwọn ọmọ tẹ́ ẹ máa tún lẹ́ gbà tó yẹ pẹ́lẹ́ fojú àánú wò bóyá nípa owó iṣẹ́ gan tó dẹ̀ jẹ́ wípé irú wọn yẹn ló tún máa bóyá jí nǹkan ọ̀gá gbé ni barinṣẹ́ jẹ́ ni tí ó yẹ ẹ̀dẹ̀ ní choice ẹ̀yin náà lè máa ṣe torí irú ọmọ yẹn ó lè má padà wá gan débi tẹ́ ẹ máa ní ẹ fẹ́ gba owó lọ́wọ́ àwọn òbí tàbí lọ́wọ́ rẹ̀ fi tún ṣe kọ́lọ́run ràn wá lọ́wọ́ kó ṣàánú fún ọ. ẹ ṣeun púpọ̀ ẹ̀yà heritage àbí heritage fashion was ẹ ṣe ẹ jẹ́ kí n tún bèrè báyìí pé ṣé ẹ ṣe kàwé kún iṣẹ́ tẹ̀ ń ṣe àbí bó ló ṣe rí àbí ẹ kàwé ẹ̀kan iṣẹ́ inú iṣẹ́ lẹ bọ́ sí pàá bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ gbèsè ayé yín. Rárá mo kàwé níwọ̀nba díẹ̀ ìgbà tí ó di wípé àgbàṣẹ náà níwọ̀nba tí mo dẹ̀ rí wípé àwọn sálárì téèyàn gbà kò oṣù parí téèyàn fi ń ná tán ó ní mo ṣe jókòó tí mo rò wípé kí ni èèyàn lè ṣe téèyàn gan lè gbà ju owó tán fún lóṣù lọ torí gbà yẹn mo ṣí sálárì mi mo wá rí wípé per day owó tí mò ń gbà was 430 naira láti àárọ̀ di bí aago 4 mo dẹ̀ rí pé kò ń ṣe ara ẹ̀ fúnra mi mo lọ fúnra mi sẹ́nu ọ̀kọ́ṣẹ́ tí mo dẹ̀ fi ṣe àṣeyọrí nídìí ẹ̀ and gbogbo ọpẹ́ fọ́lọ́run mo gbé méjèèjì sí ẹ̀gbẹ́ ara wọn mo rí wípé ìyàtọ̀ gédégédé ó wà níbẹ̀ torí ìtẹ̀yàn tí mò ń gbà lóṣù nígbà yẹn àárín ọjọ́ kan ọjọ́ méjì olúwa ń ṣèyanu èèyàn ń pa so níwọ̀nba èèyàn kàwé pẹ̀lú ẹ̀kín tó ní mo bọ́ sí ìdí aṣọ ríran. ẹ ṣeun púpọ̀ heritage fashion ẹ jẹ́ ká tún bí ń báyìí pé ìgbọ́n ká tó bí rè ìbéèrè tó tún kàn jẹ́ ká dókè lọ́nà mò ń bọ̀. Ojúwòye lẹ́tọ̀ ètò lójúwòye. ẹ káàbọ̀ padà sórí ìtòyìn tó wa ojú ìwòye ojú tí àwọn èèyàn fi ń wo iṣẹ́ ọwọ́ bó ṣe dọ́dọ̀ àwọn tó ń ṣe àti ọ̀dọ̀ àwọn oníbàárà àwọn náà ni à ń pẹ̀kẹ́lù tó sì ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọọṣẹ́ lásìkò òde òní náà ni à ń pẹ̀kẹ́ lọ́wọ́lọ́wọ́ lórí ìtòyìn tó wa ojú ìwòye. ìyá wa Ebony tẹ́ jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ yín fúnra yín heritage ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ ká bí yín báyìí pé pẹ̀lú bí nǹkan ṣe rí lásìkò yìí ẹ̀yin náà ní nǹkan tẹ́ fẹ́ lọ rà lọ́jà lára àwọn irinṣẹ́ tẹ́ ń lò àwọn kọ́sítọ́mà tẹ́ fẹ́ bá ra ṣe aṣọ ní tẹ́ fẹ́ bá wọn fi ṣaṣọ ṣé kò ga ju apá lọ àpòpọ̀ lẹ́yìn pẹ̀lú àwọn bàárà yín tó ṣe bá yín fara dà pẹ̀lú bí nǹkan ṣe lóde wa Nàìjíríà báyìí. nǹkan wọn gidi ó gara o but à ń yí mọ́ra wọn náà ni tá a bá sọ wípé bí nǹkan ṣe wọ́n tó la ṣe fẹ́ máa bí customer
àwọn èèyàn á sá lọ torí a rí wípé àwọn tó ń ránṣọ gan sìn àánú Ọlọ́run ni ṣèbẹ́ni tó bá jẹun láránṣọ so à ń kì í wọnú ara wọn ò ní bí nǹkan tá a bá sọ pé bí nǹkan ṣe wọ́n ṣé láìní la fẹ́ sọ ni ṣé bridal ni and àwọn nǹkan yìí ni nǹkan tí kò ṣe máa lò ní téèyàn bá fẹ́ ṣiṣẹ́ so à ń ṣe wọnú ara wọn géè yẹn kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ bọ̀ a ṣáà mọ bá a ṣe ń yí mọ́ra wọn tí ò fi ní pa wá lára tí ò dẹ̀ ní pa kọ́sítọ́mà náà lára táyà àjọ ní ìfàyè nira wa lára a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀wọ̀n bá díẹ̀díẹ̀ ó ń gbọ́n sílẹ̀ bọ̀ kò pọ̀ tó ti tẹ́lẹ̀ mọ́ due to àwọn nǹkan tó wọ́n. ẹ ṣeun púpọ̀ ẹ jẹ́ ká bọ́ síbi abala tó kàn báyìí pé ìgbà tẹ́yìn ń kọ́ṣẹ́ níbi ọdún 6 sẹ́yìn báyìí ǹjẹ́ àwọn ọmọ sì ń kọ́ṣẹ́ mọ́ ní ìsìn ṣá? Nípa iṣẹ́ kíkọ́ ìsìn tí mo lè rí mú bẹ́ẹ̀ fún ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ ni ẹni tó bá ní self determination torí àwọn ọmọ ìsìn ẹ rí wípé tẹ́ ẹ bá wọlé bẹ́ẹ̀ ṣe dé yìí ẹ lè ní ẹ̀rọ ọmọọṣẹ́ kankan mo dẹ̀ lọ́mọṣẹ́ ó kéré jù wọ́n tó 6 dó àwọn kan wà tó jẹ́ pé wọ́n ṣe ń lọ síléèwé òun náà wọ́n tún padà wá kọ́ṣẹ́ àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé èyí ìwé wọn kà èyí iṣẹ́ wọn kọ́ ìdí tí mo wá fi sọ wípé self determination ni wípé òbí ẹlòmíì mú wá tó dẹ̀ jẹ́ pápá yọwọ́ ẹlòmíì gan á kàn wò pé iṣẹ́ ọwọ́ kò mọ̀ pé challenges máa wà nídìí ẹ̀ jẹ́ ń sáré wò bó ṣe rí bó ṣe wá yẹn náà ló ṣe rọ́ọ̀ṣì padà torí wípé kò lè faradà kò ní àwọn ọmọ ìsìn wọn kò sí faradà fún wọn kò sí wípé ebi pa wọn fẹ́rẹ́fẹ́ o wọ́n wò wípé n tó normal ní due to tí mo fẹ́ achieve wọn rí bẹ́ẹ̀ yẹn wọn rí bí wípé láti ṣe àṣeyọrí mo gbọ́dọ̀ ṣe àwọn ìdánwò kan kí n yege yíyege yẹn nìkan làwọn ń wá wọn wá ìdánwò rárá so n tó ń ṣọ̀pọ̀lọpọ̀ sí nìyẹn tí wọ́n fi fẹ́ kọ́ṣẹ́ kò sí ìpinnu tó dénú fún wọn kò dẹ̀ sí ìfàyàrán fún wọn gbogbo nǹkan yìí ó mú káwọn ọmọ yẹn kán má fẹ́ kọ́ṣẹ́ dé owó ti fẹjú mọ́ wọn kò sí bá a ṣe tí mo bá ní mo fẹ́ fọmọṣẹ́ lówó lítù ni màá fún níwọ̀n bá tágbára mi ń gbé o mo lè ṣe fọmọṣẹ́ mò ń ṣe fún wọn ṣùgbọ́n kò ká wọn lẹ́nu. ṣé dandan ni kí ọ̀gá fún ọmọṣẹ́ lówó ni? kò ń ṣe dandan irúgbà tèmi ń kọ́ṣẹ́ ń sìn mi ìrọ́gà fún mi lówó ṣùgbọ́n téèyàn bá ń wá wọ́n ní téèyàn bá fẹ́ mọ̀ bọ̀ nígbà mi à ṣe bí ọ̀bọ most of àwọn ọmọ tèmi ń gbà ní ọmọṣẹ́ they are matured ladies tí mo rí wípé láti mú kí wọ́n ṣe àṣeyọrí mo gbọ́dọ̀ fà wọ́n mọ́ra láti lè bá a support wọn so ó ní mo ṣe lè ní mò ń fún wọn ní tip torójú wọn ti ràn mọ́ owó so kékeré nínú wọn òun ló ń mọ̀ àwọn yòókù owó yẹn ò ràn wọ́n nǹkan kékeré ò ká wọn lẹ́nu bíi kan rí owó kò ká o bíi kan rí owó ńlá kan ná 10,000 tán jókòó ẹ̀kan so gbogbo àwọn nǹkan yìí kò jẹ́ kán lè dúró kọ́ṣẹ́ owó yìí náà wá owó tá dé bá wọn lójijì náà wá so gbogbo nǹkan báyìí ó mú kí iṣẹ́ kíkọ́ kó fún wọn kó nira torí wọ́n wò wípé báwọn bá kú wábi iṣẹ́ látàárọ̀ di alẹ́ kò ń ṣe pé àwọn fẹ́ wá pawó so ibi tí wọ́n dẹ̀ ti pa owó yẹn ò ná wá tí kò dẹ̀ sí bọ́n ṣe fẹ́ ṣe jù kan ṣàṣeyọrí lọ and àwọn tó ti ń ṣe díẹ̀díẹ̀ mo tiẹ̀ fi ààyè kan lẹ̀ fún ọmọ kí n tó rí wípé wọ́n ti ń take care for granted tó bá gbaṣọ wá màá jẹ́ kán dẹ̀ gba owó ẹ̀ bọ̀ ìgbà tó ti di wípé wọ́n ti ń ṣe bíi wípé kí ló kan ọ̀gá mi bá gba
iṣẹ́ mi bá má gbà so torí ẹ̀ ni mo ṣe cut àwọn ọwọ́ kọ̀ọ̀kan fún wa and it's just to help them ṣùgbọ́n wọn á rí bíi pé èèyàn ń ṣe àǹfààní fún wọn wọ́n ti wò wípé tọ́gà bá gbaṣẹ́ at least owó tó wọlé lélẹ̀ ó yẹ ká iye báyìí portion báyìí kó jẹ́ ti tàwọn wọ́n ti fojú fún ìwọ ọ̀gá tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ láwọn ìgbà kan so kò jẹ́ kán lè dúró láwọn fẹ́ kọ́ṣẹ́ mọ́. ẹ ṣeun púpọ̀ ẹ jẹ́ kí tí wọ́n béèrè báyìí pé àwọn ọmọ tí wọ́n wá kọ́ṣẹ́ mọ̀ yìí àmọ̀ràn wo lẹ́yìn wá lè gba àwọn tó tún jẹ́ ọmọ kéékèèké táwọn náà tún bọ̀ tí wọ́n ń wọ àwọn inú gẹ́gẹ́ bí àwòkọ́ṣe pé ntẹ́gbọ̀n mi ṣe lèmi náà ó ṣe tó yẹ ẹ̀sìn iwájú bàtẹ̀yìn wò kọ́ṣe. ìyànà fẹ́ jẹ torí ẹni tó kàwé gan-an ó ní iṣẹ́ ọwọ́ tó tọ́ mo lẹ́nìkan tó yẹ pé ó ṣe é sáàbù gan tán ni kó tó sáàbù ló ti ní ṣọ́ọ̀pù fashion tó dẹ̀ ń ṣe dáadáa so ní situation tá a bá nàìjíríà tá a bára wa ń sìn tó o bá kàwé gan o gbọ́dọ̀ kọ́ṣẹ́ mọ́ láti lè bá a meet up standard fún nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n tó o bá wá wò wípé ẹ̀bẹ́gbọ́n ẹ̀ ṣe oníwọ náà ṣe èèyàn á jẹ́ ìyàbọ̀ ọbẹ̀ ni o títẹ́ ni ó tẹ̀ bọ̀ àmọ̀ràn tèmi fún wọn ni wípé kó jẹ́ pó kàwé gan kó kọ́ṣẹ́ mọ́ ẹni tí ó bá sí agbára àwé kíkà fún kó kọ́ṣẹ́ mo ń fi àǹfààní yìí bẹ̀ àwọn teenagers àwọn ọ̀dọ́ tán ṣe ń grow iṣẹ́ kíkọ́ kò kí ń ṣe ntẹ̀yàn lè mú pẹ̀lú ọwọ́ ẹ̀rẹ̀ with levity and ntẹ̀yàn gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn ni torí ẹni tó kọ́ṣẹ́ tó níṣẹ́ lọ́wọ́ gan ó ń bẹ Ọlọ́run ní ká tó sọ wípé ẹni tí ó kọ́ṣẹ́ and n tó ń tàn ní ọdún eégún tó bá ń wò wípé bóyá ọkùnrin ń fún ẹ lówó tàbí òun rí owó níbi sọ́ọ̀sì tí ó wà reliable ó lè bàjẹ́ irú ẹ̀ lè má wáyé mo lè block bọ̀ tó bá jẹ́ pé iṣẹ́ ọwọ́ èèyàn ni kò tán èèyàn jẹ irú iṣẹ́ wa yìí kí n má ní machine tí n bá fẹ́ ṣiṣẹ́ màá ṣe é mo ti travel lọ rí tí ò ń ṣe pé mo gbé machine dání mo dẹ̀ ṣiṣẹ́ níbẹ̀ níwọ̀n ìgbà tí mo ti rí irinṣẹ́ lọ́dọ̀ akẹgbẹ́ mi mo ṣiṣẹ́ mo dẹ̀ ṣe tó tẹ́ mi lọ́rùn kò síbi téèyàn ò ti lè ṣiṣẹ́ tó bá ti jẹ́ pé iṣẹ́ ọpọlọ rẹ̀ ni kò síbi tí ò ti lè ṣe so mo ń rọ̀ wọ́n kí wọ́n kọ́ iṣẹ́ ọwọ́ bó ti wù kó mọ́ ẹlòmíì gan ní méjì ó ní mẹ́ta fún ẹni tó bá mọ tó ń ṣe ká tó wá sọ ẹni tó lóun ò ní ní kankan gbogbo à ń ṣe hookup ní gbogbo ẹ̀ bẹ́yẹn ni ẹ̀yìn tí ó tán ni kéèyàn níṣẹ́ ọwọ́. ẹ ṣeun púpọ̀ ẹ bá wa dárúkọ yín fún àwọn ilé tó ń wà kó tó di pé àmọ́ tàtàrí lórí ètò. orúkọ mi ni Adéyínká Dọlápọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Heritage Fashion World. Ojúwòye lẹ́tọ̀ ètò lójúwòye. ẹ̀yin tẹ́tí ń bá wà láti àárọ̀ lórí tòyìn tó wa Ojúwòye nìkànnì Jígí Alára pẹ̀lú ìmọ̀yìn ọ̀rẹ́ yín Abbas Taiwo Hassan táwọn mọ̀ sí Ojútólé orí ìkànnì Jígí Alára náà la wà ẹgbẹ́ àti ń lọ káàkiri látà lórí ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ ọwọ́ kíkọ́ àti ohun tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọọṣẹ́ láyé òde òní ìlúgbé wa sọ́dọ̀ ìyá pàtàkì ọ̀tẹ́ pé wọ́n ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí tẹ́ pé òdú ni wọ́n sì ń ṣe àìmọ̀ fún olóko ẹ bá dárúkọ yín fún àwọn alẹ́ tó ń wò wá. orúkọ mi ni arábìnrin Abọ́sẹ̀dé Ọládèjì. arábìnrin Abọ́sẹ̀dé Ọládèjì ẹ bá ẹ tẹ̀síwájú ìyá wa irú iṣẹ́ wo ni ẹ̀ ń ṣe kí ni bọ́ọ̀nà ṣe mọ́ kí n tẹ́fẹ́ lẹ́nu iṣẹ́ pé ojú gbòòrò àbí. bẹ́ẹ̀ ni àwa náà sọ pé òyà yá o. irú iṣẹ́ wo àwọn náà ń kí pé ojú gbòòrò báwọn. àwọn onídìrí. àwọn onídìrí wọn náà lè ti gbọ́ lẹ́nu ìyá wa Bọ́sẹ̀dé wọn kí ni orúkọ iléeṣẹ́ yín. Abọ́sẹ̀dé hair clinic Òkè-Adú AK Genesis. AK Genesis náà ni àwa báyìí ìyá ọjọ́ ká béèrè báyìí pé ó tó bí ọdún mélòó tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí. 32 years. 32 years tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí. Mo ṣe ti bí ọ̀wá ń gbaná ọláka ó ṣùgbọ́n fi wọ́n létí bí ọgbà rẹ̀ kí lọ́jọ́ orí rẹ̀ aláwùsá
ẹ ṣeun púpọ̀ ìyá wa bí ó tó ń lọ tó 32 years táwọn ti wà lẹ́nu iṣẹ́ yìí báyìí kí n bí yín lè rí báyìí pé kí ni àwọn ìrírí ìwòlẹ̀ lè bá wa sọ tẹ́ ẹ ti rí lẹ́nu inú iṣẹ́ lágbàgbà tẹ́ ń kọ́ṣẹ́ lọ́wọ́ àbígbà tẹ́ ẹ̀ ṣẹ̀ ń dìde bọ̀ lẹ́nu iṣẹ́ yìí. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tá a rí gbà lónìí nígbà táwa tiẹ̀ ń kọ́ṣẹ́ ìgbà náà le púpọ̀ débi wípé a fọṣọ ọ̀gá a fọṣọ ìyá ọ̀gá a fọ gbogbo ẹ̀ mọ́ra wọn ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ mímọ́ Ọlọ́run fún adọ́fẹ́ láti lè kọ́ṣẹ́ náà nígbà náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa oore ọ̀fẹ́ gbà àwa náà wà náà tó wá ń ṣe lónìí bọ̀ lọ́wọ́ ní àkókò tá a wà yìí torí pé àwa wà nù Kristi ẹni tó wà nù Kristi ó ti dẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá gbogbo nǹkan táwa àtójú tiwa nígbà táwa ń kọ́ṣẹ́ àwọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún ọmọṣẹ́ lákòókò yìí nítorí wípé gbogbo nǹkan ti dọ̀tun nígbà táwa ń kọ́ṣẹ́ ojú dúdú bọ̀ lákòókò yìí ojú ti là tí àwọn akẹ́kọ̀ọ́ ọmọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀hún kò tiẹ̀ sórí ọ̀fẹ́ wípé ó yá ẹ lọ sílé ẹ lọ fọṣọ ẹ lọ sílé ẹ lọ lagi ṣé ẹni tó jẹ́ pé gírádẹ́ẹ̀tì ni á sọ pé kó lọ fọṣọ bọ̀ níbi tí inú bíbélì tán tẹ̀ ti tọ́rọ̀ Ọlọ́run ti ké mi wípé káṣun gbogbo níwọ̀ntúnwọ̀nsì èmi ò lè rán ọmọṣẹ́ lọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan o ọ̀rọ̀ Ọlọ́run ò kọ́ mi pé kí n lọ ọmọṣẹ́ bí ẹrú torí mi náà kò tó bá pẹ́ tó bá yá àwọn náà di ọ̀gá torí pé àwọn gangan Ọlọ́run kúkú ń lò fún wa ẹni bá ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ìsìn báyìí ẹni pé mélòó ṣé mo lè ṣe gbogbo ẹ̀ papọ̀ ni àwọn náà Ọlọ́run ń lò wọ́n èmi náà ń ṣe tèmi káàpọ̀ wọn bá sí ni tí mo ti rán wọn ṣẹ́ lọ bóyá kan lọ fọṣọ nígbà tí wọ́n lọ lagúnlé àwọn kọ́sítọ́mà tòde níbo ni wọ́n á bá wa láwòkó yìí ó yẹ kéèyàn hùwà bí ọmọ Ọlọ́run ni Ọlọ́run ràn wá lọ́wọ́ a lè sọ wípé bá a ṣe kọ́ṣẹ́ nígbà táwa kọ́ṣẹ́ lọ́dún mélòó sẹ́yìn láti mọ̀ kọ́ mọ́ ń ṣẹ́ ní ìsìn ojú ti la o ó ṣe jẹ́ nìyẹn sá. so ẹ ṣeun púpọ̀ bí ọdún bíi 30 years tẹ́ ń sọ sẹ́yìn lọ́wọ́ àwọn náà fẹ́ pé arákòrò ńgbà náà ni ó tó bí àwọn ọmọọṣẹ́ yín mélòó ló ti kọjá lábẹ́ yín láti ìgbà náà títí di àsìkò yìí bíi mélòó la lè ka bíi mélòó báyìí. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé gbogbo nǹkan láyé oore ọ̀fẹ́ Ọlọ́run ni wọ́n ṣàtìpọ̀ níwọ̀n bá díẹ̀ tí ó yẹ wípé ẹ mọ̀ jẹ́ kí n sọ ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó ṣe okú ṣẹlẹ̀ nínú ayé mi ọba tí òjò gbà olú mi sí dákòókò yìí ẹ bá mi kí Jésù kò ṣe. Jésù ṣeun Jésù ṣe mímọ́ ṣe é jẹ́ wáyé ká béèrè báyìí pé ní àsìkò tá a wà yìí ǹjẹ́ àwọn ọmọ ṣì ń kọ́ṣẹ́ lásìkò tá a wà yìí mọ́ gẹ́gẹ́ bí ẹsẹ̀ lè fi wé gbà tí ẹ̀yin kọ́ṣẹ́ ńgbà náà àti gbà tí àwa ń sìn bó ló ṣe rí síra wọn. nígbà tí láwòkó yìí àwọn èèyàn kọ́ṣẹ́ jù gbà táwa ń kọ́ṣẹ́ lọ torí nígbà táwa sì ń kọ́ṣẹ́ àwọn èèyàn púpọ̀ ò kọ́ṣẹ́ àwọn ń wò wípé iṣẹ́ kíkọ́ wàhálà pọ̀ níbẹ̀ púpọ̀ so many people ṣèyàn ń lọ sí school ni wọ́n sọ pé àwọn ò fẹ́ kọ́ṣẹ́ pé torí pé wàhálà tá à ń ṣe níbi iṣẹ́ ńgbà náà ti pọ̀ jù ọ̀tọ̀ lálọ́ fọṣọ ọ̀tọ̀ lálọ́ lagi ọ̀tọ̀ ni ọ̀gá bí iṣẹ́ kan ọ̀gá ṣọ́ọ̀pù kan wà á yàn fẹ́ ti wá pé ká bò ń lọ fọṣọ ọ̀gá ọlọ́gà kò ṣọ́ọ̀rọ̀ tó ń kọ́ wa ń ṣẹ́ o kò jẹ́ káwọn èèyàn tó kú ò lè kọ́ṣẹ́ nígbà tó pé àwọn èèyàn láfaradà nígbà náà débi wípé wọ́n lè kọ́ṣẹ́ bọ̀ lákòókò yìí wọ́n ti mọ̀ wípé ayé ti dayé ojú ti là kò sẹ́ni tó ń ṣerú iṣẹ́ yàbá mọ́ débi wípé bẹ́ẹ̀ mi gan bá dé ó lè sọ fún yín pé ọ̀gá omi pípọn òun ò sanwó ẹ̀ mọ́ owó iṣẹ́ àbí ò bá tán bí póun ò pọn mi ṣé nígbà táwọn bá ń kọ́ṣẹ́ àwa lè wí bá wọn kò ṣe jẹ́ ni àwọn èèyàn ń kọ́ṣẹ́ torí wọ́n mọ̀ wípé àkókò tá a wà bí yóò bá kọ́ṣẹ́ Ọlọ́run tí ó sì kàwé yóò jẹ́ ní ọ̀tá rẹ̀ ó jẹ́ káwọn èèyàn náà ojú òye kálukú ti là lákòókò yìí pé ó yẹ káwọn kọ́ṣẹ́ kò yẹ káwọn máa rìn kiri mọ́. ẹ ṣeun púpọ̀ ẹ jẹ́ kí n béèrè báyìí pé bí àwọn ṣe wá ń kọ́ṣẹ́ nísìnyí àwọn kan wà tí wọn kọ́ ò tó jẹ́ pé wọ́n ò pé tán bá ti kọ́ṣẹ́ díẹ̀ bí oṣù mélòó kan wọ́n ti dọ̀gá ara wọn nu ṣé ẹ lè fún wọn bẹ́ẹ̀ yẹn àdúrà pé láyìn oṣù mẹ́fà kan òun fẹ́ sáré kọ́ ni wọ́n ti kàwé ju kó mọ da òun lálùú lídìí iṣẹ́ lọ irú àwọn bẹ́ẹ̀ sáǹfààní ẹ lè fún wọn bẹ́ẹ̀ yọ̀ǹda lásìkò yìí. àṣẹ rí Ọlọ́run mọ́ dààmú wa ṣe rí ìmọ̀sán kan fún gbogbo ọmọ ṣọ́ọ̀pù tèmi màá ní ọwọ́ wọn láyé wọn wà kí n tẹ́mi mọ́mọ́ tèmi bàbá mi Olúwa sọ fáwa náà pé kálukú ayé rẹ̀ ọwọ́ rẹ̀ ló wà ẹni tó bá sọ fún òun pé òun fẹ́ kọ́ṣẹ́ òun fẹ́ kọ́ fóṣù mẹ́fà èmi ó fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ pé o ò lè mọ̀ lóṣù mẹ́fà àfi tó bá ń tanra rẹ̀ tó bá lọ fẹ́ kọ́ lóṣù mẹ́fà tán bá ń kúrọ́ fún ọ pé mọ̀ bọ̀ lóṣù mẹ́fà wà kọ́ṣẹ́ ìwọ̀n ń tàn yàn ni iṣẹ́ yàrá ṣẹ̀ṣẹ̀ kọ́ lóṣù mẹ́fà torí pé ẹ̀rọ orun tẹ̀ tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo bá ṣe tán ní ìsìn ẹ̀rù báyìí wíìgì lẹ́ pè ṣùgbọ́n ní ìsìn àwọn èèyàn lọ kọ́ bọ́ndìn wọ́n sáré lẹ̀ fẹ́fẹ́fẹ́ ṣùgbọ́n bọ́ọ̀lì tí wọ́n ń kọ́ yẹn ìlàjì orí ni wọ́n ti fá lọ ìlàjì orí ló ti lọ lórí ẹni tó ṣe é ṣùgbọ́n irú eléyìí táwa ń ṣe ní ìsìn ẹni tó bá fẹ́ kọ́rú ẹ̀ kò lè sọ pé òun fẹ́ ṣe kí ni òun fẹ́ kọ́ lóṣù mẹ́fà torí òun pọ̀ èèyàn fẹ́ lẹ frontal ni èèyàn fẹ́ ṣe gbogbo ẹ̀ ní owó kómídé kòmí yóò kọlu abẹ́rẹ́ iná tí ò kọ́ fi ran ná kẹ́ni tí ó bá wá ti mọ̀ nǹkan rán yóò lọ sóun fẹ́ lóṣù mẹ́fà nítorí oṣù mẹ́fà fi ń pé bọ̀tá sọ fún ọ pé ẹ má kọ́ lóṣù mẹ́fà òun fẹ́ kọ́ lóṣù mẹ́fà Ọlọ́run mọ̀ jẹ́ kiri èmi ó fò mí ru ọwọ́ ẹ̀ láyé ẹ̀ wà á ṣe fún náà nígbà pé òun ló wù. ẹ ṣe púpọ̀ tábà wò báyìí ìyá wa àwọn kan àti pé orí ọ̀fẹ́ ni àná àwọn ẹ̀yìn náà rí gbà o 32 years kì í mọ̀ sọdún kékeré àwọn kan àti pé iṣẹ́ ìlànà ọ̀nà kọ́tẹ́kù wọn ti kó gbà wọlé ṣé àìkọ́ṣẹ́ yanjú ló fà á ni àbí ọ̀lẹ àbí ìmẹ́lẹ́ ló ṣàtúnwọ̀n táyé tí wọ́n fi rí bá wọn. ọ̀lẹ kọ́ kì í sì ṣe mẹ̀lẹ́
mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mo tún sọ pé mò ń sìn lẹ́ẹ̀kan sí Ọlọ́run Abraham Isaac Jacob tó bá mi ṣe torí pé ibi tí èmi ti ń sin inú ọjọ́ tèmi ń lọ wọ́n máa ń sọ fún wa bẹ́ẹ̀ pé ká kò lójú dúdú pé tá a bá kọ́ṣẹ́ kan tá a bá rí i pé iṣẹ́ àìtún ti tẹ̀síwájú ká mọ̀ dùn lójú kan náà ká tún padà ká tún lọ tún kọ́ nǹkan táwọn sọ fún wa yẹn èmi máa ń tẹ̀lé wọ́n sì sọ fún wa wípé ká ní àkókò ìdàkẹ́ jẹ́jẹ́ níbi iṣẹ́ wa èmi máa ń ní àkókò ìdàkẹ́ jẹ́jẹ́ níbi iṣẹ́ ti tèmi pé kí ló tún wà ń ta ní ìsìtáwọn èèyàn tó ń ṣe tí èmi ò kọ́ nígbà tí mò ń kọ́ gbogbo òfẹ́ táwa ń gbọ́ Ọlọ́run tá à ń gbọ́ níbi tí èmi ti ń sin Ọlọ́run tèmi wọ́n ti ń kọ́ wa wípé ká máa ní àkókò ìdàkẹ́ jẹ́jẹ́ ká sì ṣe kí ni ká mọ̀ dùn lójú kan náà wípé àmì tẹ́ pé mo ti kọ́ṣẹ́ fọ́dún 15 mo ti kọ́ṣẹ́ fọ́gbọ̀n ọdún jẹ́ kí n fi iṣẹ́ ìsílẹ̀ ó náà ní iṣẹ́ tí mo ti kọ́ náà mo ti mọ̀ tèmi ò rí bẹ́ẹ̀ o èmi máa ń dákẹ́ àkókò ìdàkẹ́jẹ́ wà fún mi tí màá fi wò pé kí ló tún wà ń sáǹsìn kí náà tó ń ṣe ẹ kò mọ dákọ frontal lẹ́ẹ̀kan gbàtẹ́ mi kọ́ṣẹ́ kò sí ní tán pè ní frontal kò sí ní tán pè ní closure kò sí ní tán pè ní bonding bọ̀ lẹ́yìn ìgbà tán sọ fún church wa wípé kálá òkú dàkẹ́ jẹ́jẹ́ fáyé wa tá a bá fẹ́ tẹ̀síwájú mú láti jókòó pé tó bá mọ̀ gbọ́n lọ tún kọ́ kò mọ̀ bàtí kígbó olúwọ̀ ìyẹn ní tí ìrìnàṣọ́ wọn sọ fún church wa mi tẹ́lẹ̀ wípé kò yẹ kí n dó lójú kan náà ó yẹ káyé tèmi náà tẹ̀síwájú omi mi náà tó tẹ̀síwájú pé gbogbo tán bá ń ṣe a gbọ́dọ̀ máa mọ̀ ni ìgbà táwa kọ́ṣẹ́ kí la kọ́ akọ́rì touching fíṣẹ̀ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ èmi ò kọ́ kò sí nǹkan náà tí mi lè rán tó fi dórí frontal torí pé máa ń láwòkó dàkẹ́. nígbà ìyàwó ẹ bá wa gba àwọn ọmọ ìsìn tó jẹ́ pé àwọn kọ́ wọ́n kọ̀ wọ́n kọ́ṣẹ́ ń tiwọn mọ́ wọ́n wà nílé àbí iṣẹ́ sì ẹ̀wú kọ́ ibi tí ó sì kọ́ ni ò mọ àmọ̀ràn wọlé ní fún àwọn bẹ́ẹ̀. Ọlọ́run ó ràn wọ́n lọ́wọ́ torí pàgbàrì nǹkan kò ká sọ pé ẹ lọ ṣe báyìí lọ ṣe tọ́lọ́run bá ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run kò fọwọ́ tọ́ wọn lọ́kàn kán bọ́ síta káwọn náà kọ́ṣẹ́ torí pé téèyàn ò bá ṣiṣẹ́ lákòókò tá a wà yìí nǹkan ó ṣe é ó yẹ kéèyàn ṣiṣẹ́ bíbélì gan sọ pé ẹni tí ò ṣe kéké bí ó pa kéké bí ó pọ̀ ló yẹ kéèyàn ṣiṣẹ́ ó yẹ kéèyàn tẹpá mọ́ nígbà tí irú ẹ̀ bá tó ń ṣiṣẹ́ kí ni irú tí wọ́n fẹ́ mọ sọ pé àwọn ò ṣiṣẹ́ sí gbogbo ẹ̀ náà máa sọ fáwa ni mo sọ fún yín pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò sì jọyà torí gbogbo nǹkan kọ́ wa wípé ká má jọ̀lẹ a ní láti jókòó bí wọ́n ṣẹ́ ṣe pẹ̀ ó yẹ kí n jókòó ni ń sì wá jókòó tẹ́tẹ́ àwọn tó sáwọn ọmọ bá mi ṣe tèmi lọ ni káwọn náà mọ̀ jọ̀lẹ kán jáde kán ṣiṣẹ́ Ọlọ́run ó ràn wọ́n lọ́wọ́. ẹ ṣe wípé bá wa dárúkọ yín fún àwọn tó ń wà á lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni ìyáàfin Abọ́sẹ̀dé Ọládèjì tí gbogbo èèyàn mọ̀ sí Genesis Beauty Salon. Ojú Ìwòye lẹ́tọ̀ ètò lójú Ìwòye. arábìnrin yìí kí ni orúkọ yín. Kàrímọ́. Kàrímọ́ kí ni. Oyèlámì. Kàrímọ́ bí èso fẹ́ bí ni pé ó tó gbà wọ́n tẹ̀sí ń kọ́ṣẹ́ yìí báyìí. 1.5 months. 1.5 years báyìí. Yes. Kí ni ṣé wọ́n fún ní kẹ́ wá kọ́ ní àbẹ́yìn gangan ló wù lọ́kàn yín pé jẹ́ kí wọ́n lọ kọ́ṣẹ́ yìí. Èmi gangan ló wù lọ́kàn mi pé kí wọ́n lọ kọ́. ló kẹ́ wá lọ kọ́ iṣẹ́ yìí. jẹ́ kí n bí yín báyìí pé àmọ̀ràn wo lẹ ní fún àwọn tó jẹ́ pé wọn ò kọ́ṣẹ́ tán jóbìnrin bíi tìyín náà tó jẹ́ pé ìrìn tán rìn kò mọ́ kò lẹ́tọ̀ọ́ pé owó náà ń wò wọn ò wo ọjọ́ ọ̀la wọn. Àmọ̀ràn tí mo ní náà ni wípé ẹni tí ó bá ṣiṣẹ́ ebi ò lè pa ẹni tí ò bá ṣiṣẹ́ yóò jalè yóò ṣe yẹkúṣe yóò rìnrìn kùnrin Ọlọ́run jẹ́ àfiṣẹ́ wa jẹun á fi jẹ́ èèyàn. Àmín. Orúkọ mi ni Omidan Pẹ́yẹmí Adédàpọ̀. Omidan Pẹ́yẹmí Adédàpọ̀ iṣẹ́ wo lẹ̀ ń kọ́. Hairdresser. Iṣẹ́ hairdresser káṣerun lọ́ṣọ̀ọ́ káṣerun lóge. Ó tó bí ìgbà wo tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí. Ó ti tó ọdún kan àbọ̀ báyìí. Ọdún kan àbọ̀ báyìí kí ni ìrírí yín lẹ́nu iṣẹ́ tẹ́gbà tẹ́ ti ń kọ́ṣẹ́ yìí. Kò easy láti kọ́ṣẹ́ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ní ìfaradà àti sùúrù níbi iṣẹ́ kíkọ́ ni. Kí ni àfojúsùn yín lọ́jọ́ ọ̀la lẹ́nu iṣẹ́ tẹ́ ń kọ́ ẹ̀. Kí n dẹni ńlá kí n dẹni àgbéga níbi bẹ́ẹ̀ káyé mọ́ mi mọ́ ẹni tí mò ń ṣe ní ti dáadáa. Ẹ ṣé jẹ́ kí n bèèrè yín lè ráì pé àwọn kan wà tó yẹ pé wọn kọ́ṣẹ́ tán jẹ ọ̀bẹ bá ṣe pọ̀ níbi tẹ́ ti ń kọ́ṣẹ́ yìí àwọn kan wà tó yẹ báyìí tó yẹ pé iṣẹ́ tó ń ṣe wọ́n ń lora wọn lọ́nà tí ó tọ́ láti fi wá owó pẹ̀lú bábí nǹkan ṣe lásìkò yìí àmọ̀ràn lè gba irú àwọn bẹ́ẹ̀ àti ojú wo lẹ fi máa ń wo àwọn tó ń ṣe olùkọ́ mẹ́rin tí wọn kọ́ṣẹ́. Àmọ̀ràn mi ní fún wọn ni pé kán jáde síta kán gbìyànjú láti kọ́ iṣẹ́ torí téèyàn ò jìyà fún kò kí ń pẹ́ lọ́wọ́ èèyàn ní téèyàn bá jìyà fún báyìí ní ń pẹ́ lọ́wọ́ ẹ̀ ní béèyàn ò jìyà kò lè jọrọ̀.